ولا يشرك بعبادة ربي أحدا بدال باسط أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ملك يوم الدين. الله. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. owó níní àfáà Yusufu Ayakumullah. kìí ṣe tí ó ṣọ́ fún kó wá láti ní. Owó níní kìí ṣe tó ṣọ́ fún kó wá láti ní o. Dandan dẹ̀kọ́ ni kó wáyé kó bímọ. Dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. Dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n dandan ni kó wáyé kó kú. Dandan kọ́ ni kó wáyé kó bímọ. Dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. Bẹ́ẹ̀ sì ní dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n tó jẹ́ dandan fún ọ nínú ìṣẹ̀mí ni kó wáyé kó kú. Gbogbo ẹni tí ikú jẹ́ dandan lórí ẹ̀ níbi gbé tí tóbi fọ́ba tí ò ní kú láéláé. A ní òkè Ọlọ́run na apá kan yálà yàtà ló fún ọ lápá kejì. Ara nílé olókùú lókùú tí Yorùbá tó ń pè ní òkú ọ̀fọ̀. A sì tún ṣe bí ìbò jẹ́ kó wẹ́dì láwà. À ń sọ fọ́lọ́ pé tó ṣe wá yóò dùn wá kọ́. Apá ẹ máa padà wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí, ẹ wá jókòó padà. Àtòrídì ìbàlẹ̀lẹ̀ ti pè mí wá bí láti wá ṣe wáàsí. Èmi náà bí sì mo ní wáàsí lọ́yọ̀ lónìí. Mo yẹ ẹ́ nítorí pé mo wá dúró ti ọmọ ìyá yín, ọ̀rẹ́ yín, èèyàn yín, ẹ̀gbọ́n yín, àbúrò fẹ́ lòmíì. Àwọn kẹ́yìfà yẹn jẹ́ àdúlítà ìdúnà. Wọ́n wá fẹ́ pè wá fún wá sí àwọn kan ń gba ẹ̀gbẹ́ kan gba ẹ̀gbẹ́ kejì nítorí kíni àti pẹ́jù kan. Wàlí láì fi ìkúlì parí kàtí. Ẹ jẹ́ kí ara gbogbo owó balẹ̀ lójú agbo yìí. Ikú ni kìí sàrùn. Ẹ jẹ́ kí ara kó wọ́n balẹ̀. Òun yàtá ní ríra wa mọ́lẹ́lẹ́ yìí. Ara rẹ tí ò balẹ̀ tí ò balẹ̀ tí ò balẹ̀ kò balẹ̀ ní oníyàwó kò balẹ̀ ní ọlọ́mọ kò balẹ̀ ní òsílé kò balẹ̀ ní alábọ̀dé mọ́kà kò tó balẹ̀ débi olókùn jò bá kú yóò balẹ̀ ńjọ náà. Wàlí láì fi ìkúlì parí kàtí. Ẹnu máa hún ẹni afẹjọ́sí ẹni ó wòran látọ̀ bí o tí ìdìran dì sí o sì nínú rò nípa ayé rẹ kó yẹ kí wọn náà dìran. Wàtẹ́sí kí ilẹ̀ tí fi wàrà ṣàìdó. Àwọn tẹ́ ń pariwo lé lórí wọn èé ṣe màláíkà wọn èé sálìjànú èèyàn làwọn náà. Wọn ajẹ́jẹ́ màláíkà jálìjànú kí Sisi Quadri ó kú bó ti kú yìí. Sọ́ǹkẹ́ rọ́pẹ́dá sọ́rọ̀ ara rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ hó. Wọ́n ní wọ́n sọjọ́ òbí mi kápọ́jọ́ òbí ṣé wọ́n wà ní. Sẹ́yìn máa lọ bí nǹkan rẹ ni èmi bí ẹ̀rọ bá ti sọ́kún náà lẹ́pẹ́ sí. Walillahi fi kulli tariqati. Wọ́n bá pè é níbi nǹkan rẹ pé aago mẹ́wàá ni aago mẹ́rin lẹ́ẹ̀dẹ́ bẹ̀. Níjọ́ èèyàn bá kú ìlú abákú là á dèrè. Níjọ́ Sisi Quadri wà láyé mélòó inú wa ló lọ ilé ìpè alẹ́ wa kí ó tẹ́ takuntakun ṣe. Lillahi fi. Láti sọ fún gbogbo olókìkí dẹ̀wà nínú òkú yìí kí kálukú torí ò pé kò séèyàn mọ́. Lẹ́yìn orí rẹ̀ àtọ́lọ́wọ́ ọba tó ní ọ́ nìkan nínú mọ́. Wọ́n ṣe ó wọlé wọ́n pẹ́ àwọn ti ṣe
fáwọn kan wọ́n tọrọ bára fún ọkàn iná ni. walillahi fi kulli tariqati. Ohun ẹ tó mọ̀ wòrà rẹ lókè ara rẹ ó láwa la lò ní àwọn olólọ̀ la sọ fún wa. Ilé lánàá tí wọ́n fi ń ní òní àwọn tó ní àná mọ̀ pé wọ́n ń bọ̀. Gbogbo ẹni tí sórí rẹ lọ́wọ́ being a star or whatsoever you may be. Ṣé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí n tí tọ́lọ́dún eégún ọmọ alágbàwọ́rà kà jẹ̀kọ́ bó o bá rí example ẹ̀ ní lónìí. Aya Sisi Quadri ló dókó. Kò sẹ́ni ó lè yọ ọkọ̀ kúrò ní orúkọ wọn nísìnyí àbíjọ́ tọ́lọ̀ ń bá tó ní wọ́n jáde okú ọ̀hún. Ọmọ ló dánmọ́ òrukàn ó kọ láíláí ní ó máa jẹ́ lọ. Ta ló sọ fún wọn ní ẹ̀kọ́ wọn ló dókó ti nǹkan rẹ̀ lọ́jọ́ alẹ́? Ìyàwó èèyàn lóyún ó ń yọ̀, ta sọ fún ẹ pé yóò bí lójú ẹ̀. Bó bá wá bí lójú ẹ̀ tó bá fẹ́ lọ yọ̀jú, ta sọ fún ẹ pé ó jèrè rẹ̀. walillahi fi kulli tariqati. Nínú ọbí tó yẹ kí ara ẹ̀dá ó ti sílẹ̀ jù níbi wọ́n bá ti ń gbé ẹgbẹ́ rẹ̀ lọ́pìn. À ń jẹ iṣu, à ń jẹ àgbàdo, à ń jẹ ẹ̀wà, à ń jẹ ìrẹsì, gbogbo táwọn yìí wọ́n ń pè wọ́n ń wù ní. Èèyàn tó ń jẹ iṣu, tó ń jẹ àgbàdo, tó ń jẹ ìrẹsì, tó ń jẹ ẹ̀wà, wọ́n ń pè odidi èèyàn kó wú dóní. lillahi fi kulli tariqati. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta ọba tí kò ní tọ́ sí láíláí. wọ́n tẹ̀sí kí ni tí. tìlúwàrà ṣá. Ṣé mẹ́ta ti pé? Ó yẹ fi mẹ́ta mi kú. Ìdí tí mo fi ní oṣù aláàbọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni pé ó jọ wá lójú fún wọn máa nẹ́bí Ádámà. Níjọ́ tí wọ́n bí ẹni tó mọ̀ ló gbé ẹ jáde nínú ìyá rẹ̀. Àbí ta ló mọ ẹni ó gbé? Ó yá lẹ́sìn mọ́ gbọ́ ẹni tó mọ̀ ní ó gbé ọlọ́ bí wọ́n sì ọ́ sí. ilaha illallah wa inda ma tamutu. Apá mo fi Kùránì gbé ọ padà báyìí máa bọ̀. ajaban laka ya buna Adam. Ìwọ púpọ̀ ló ṣe ra rẹ báyìí. Ọlọ́run tó wà ń bẹ òní padà. àmín. Abájọ kó tí mi ṣe tán. Èmi náà bí sì. ajaban laka ya buna Adam. Ọlọ́run ní fi ilẹ̀ ẹ̀ máa wà dáadáa ẹ̀ ní mọ̀nira. àmín. Ìdí ni pé mo lọ́rọ̀ fẹ́yìn tí Ọlọ́run gbé ìta fún lónìí. Ìsìnkẹ́ kó sẹ́yìn àwọn èèyàn kan nínú àwọn èèyàn tí wọ́n ga nínú ìjòkó yìí. Ọlọ́run ni mo kọ́kọ́ kí mo yòǹbó àlẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. Yòǹbó àlẹ́bí dáadáa. sallallahu alayhi wa sallam. Wọ́n ní yòǹbó àlẹ́bí ló ń ṣe sùmẹ̀sùmẹ̀ níṣẹ́. Ó lè wà lìkánà lẹ́yìn àlẹ́bí. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìtàlẹ́ Muhammad. Mo kí bàbá wa àgbà ní gbogbo ilẹ̀ owó tá a wà ń bẹ̀ yìí ẹni ó bá ti wà níbí ẹni tí bàbá ìmáàmù àgbà ló wà. Ìlú wo dẹ̀rẹ̀ ìlú oníkéwú, ìlú onímọ̀, ìlú ẹlẹ́sìn, ìlú Ìbàdàn ni. Gbogbo ẹni ó bá wọlé ẹbẹ̀ tí ò kí wọn ní kí ibẹ̀ onítọ̀hún ò ní jèrè ibẹ̀. la ilaha illallah. Mo kí bàbá ìmáàmù àgbà tòní. adamallahu hayatahu. Mo kí ayé àtàyè bàbá kí ni wo. Mo wá kí gbogbo àwọn àlùfáà àgbà nítorí àkókò tí ó gbà mí. Mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà ń jòkó àlàáfíà Ọlọ́run kó mọ́ yà yín nígbà kọ̀ọ̀kan. àmín. Mo kí ẹ bí Alh Qadir Sisi ọkùnrin tó ń pè ní Sisi. Àṣé wọ́n lè bí ni lọ́kùnrin tó jẹ́ kókó obìnrin ní òbí ga. la ilaha illallah. Mo kí àwọn ẹbí, mo kí àwọn àbúrò, mo kí àwọn ẹ̀gbọ́n, mo kí àwọn òbí, mo kí aya, mo kí ọmọ fún Sisi Quadri. Ẹkún òyà, ẹkún tó ṣe yín tí ò ṣe yín rí. Ẹkún bá ti jọ máa lò yókù lọ. Ẹkún máa wo ọ̀rẹ́ yín, ọmọ yín, ìfẹ́ yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín, bàbá yín, olólùfẹ́ yín. Fídíò lásán lẹ́ẹ̀mọ̀ rí ẹ̀rọ kẹ̀kẹ́ mọ́. la ilaha illallah. Original copy ti lọ. Duplicate ló kù táyé ó máa fi hàn yín.
lábẹ́ sọ gbogbo àwọn táwa láyé náà dandan kọ́ ni kó o ṣe tíátà kó o tó nípa. Ipa kí ni wọ́n náà fẹ́ fi ilé ayé tó jẹ́ pé bó o bá sí ilé ara yóò mọ̀ kó o sí mẹ́ o wà nílé gan o ní wúlò o sí ilé wọn tún mọ̀ kó o sí ilé àwọn ọmọ àdúgbò wa lọ́la báńgà wọ́n ní o ti lọ ọlọ́mọdé òde mọ́. Bisimilayi mẹ́ta kémi tó wí kálímà kankan mi kùlùwà láwù mẹ́ta ó ní gbogbo ẹni ó bá mọ̀ ké ń bí lájọ ké nítorí Alhaji Abdul Qadir àbá Abdul Qadir dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n bí Sheikh Ibrahim Yes. Wọ́n bí wọ́n léèrè pé nínú ẹ̀yin àti Usman Danfodi ẹ̀ ṣe ní Sókótó kọ́nù. Nínú ẹ̀yin méjèèjì ta ló tóbi jù? Sheikh Ibrahim Yes. Nígbà tí bàbá yìí ó fèsì ó ní Usman Danfodi ẹ̀ wà jálù mi ní kọ́dírá wà azù mi ní manzilan. Ó jù mí lọ ní tí wọ́n fi máa jùyàn lọ láyé. Wọ́n ní kí ló fà á ládùúrú mọ́kìkì yín ṣe dọ́tún tó dósì. Usman Danfodi ẹ̀ náà lókìkí ṣùgbọ́n kò tó ti ń Sheikh Ibrahim. Sheikh Ibrahim wa ní òótọ́ ni ó lè má ẹ lè máa rò lọ́nà ẹ̀bẹ̀rún ojú ibi tẹ́ ẹ ti fi wò ni. Èmi Ibrahim mò ń ṣayé ṣùgbọ́n Ibrahim bàbá Fodi ẹ̀ tẹ́ ń sọ yìí Danfodi ẹ̀ wúlìdà mu'minan wọ́n bí ní mu'mini aṣa mu'minan ó ṣayé ní mu'mini wàmáta mu'minan ó kú ní mu'mini mẹ́tẹ̀ẹ̀ta tó nílùú ló fi jù mí lọ wọ́n bí èmi ní mu'mini mo ń ṣayé èmi ní mu'mini wàlá àdìrí máa sáà mútu àlẹ́ yìí. La ilaha illallah. Tí màá kúlé lórí ni òye mi ẹni tí ó ti kú ẹni ó mọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe yẹ̀yẹ́ kò sẹ́ni tó mọ nẹ́sìn abájọ tẹlifọ́dì dúpẹ́ pé a bí wọn ní mùmìnì wọ́n ṣayé ẹ̀ ní mùmìnì nígbà tí wọ́n kú náà wọ́n kú ní mùmìnì bisimilayi mẹ́ta kúrú aláwọ̀ mẹ́ta kí ẹ kọ́kọ́ lọ́ọ́ máa bá wọn. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wàhálà tó tó báyìí tó bá ti dábẹ́ kèé sọ Ọlọ́run ló dé kèé sànẹ́bí ojú tì í. Àjàgbá ńlá kayá bínú àádá. Ìmẹ́ni tó dé tẹ̀yìn ń ṣe báwọn o. Tó bá ti dábẹ́ kèé sọ Ọlọ́run ló dé kèé sànẹ́bí ojú tì í o. Ibi olókùn la wà yín dára yóò balẹ̀ o. Ẹni ó dé náà òkú ọmọ òkú ni o kì í tí mò ń tọ̀. Àjàgbá ńlá kayá bínú àádá. Èyí ṣe àrísàrí. Ìdá máa tún ìyá bí. Látàlámù máa ní lẹ́sìn akọ́jà ní ìbàdí ni ó ń níta. Ẹ jẹ́ kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹni ó kú yìí èso arúgbó. Àjọba ìlàkà yẹbù náà rẹ̀. À ń kí sẹ́yẹ̀rì káàbọ̀ ẹkú rè. Dàmátù ládù. Ẹkú ìyà ẹ jẹ́ wọ́n lọ jòkó máa ní. Látàlámù máa ní lẹ́bí akọ́jà kàmí bátí ní òmìnira. Ní tí mo expect ní ìkan mú báyìí. La ilaha illallah. Wọ́n ti ń sọ̀kú Sisi Quadri bíi carnival. Àjọba ìlàkà yẹbù náà rẹ̀. Akírájì sẹ́yẹ̀rì ẹkú rè. Dàmátù ládù. Ẹkú fi ọmọ ìyá yín. Látàlámù máa ní lẹ́bí akọ́jà kàmí bátí ní òmìnira. Ṣèbẹ́ tirẹ̀ ni ó dé àbí ẹ wá ṣe Allahu Akbar àfọ́bà tó gbé sẹ́yẹ̀rì ga. Ó ti gbàgbé Ọlọ́run gbà tó léèyàn. Ṣé Allahu Akbar kó wọlé ó dògbò àgbáyé nísìn? Ó yá ń gbà wọ́n ti jòkó wẹ̀ fún wọn lọ́rùn lẹ̀ báwọn. Ó rú àsìkò ìjẹ́ lágbára. Àjọba ìlàkà yẹbù náà rẹ̀. Ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ìmọ̀ bóyá àyè wá sí kẹ́lìmọ̀ méjì lọ ń bì. A gbọ́dọ̀ máa wí ìdálẹ̀.
ẹni bá máa sọ̀rọ̀ èpè ni wọ́n máa gbọ́ bí ìrẹ́pè. Mo kí ẹ̀yin olókìkí ènìyàn tí Ọlọ́run ní kí iṣẹ́ yín kó sọ yín di ọ̀rẹ́ ojú, ó tún sọ ohun yín di ọ̀rẹ́ etí, kẹ́nìkan má dìde lọ kẹ́nìkan mọ́ torí Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tó tóbi ju tí ń gbénú ayé lọ là ń sọ lọ́wọ́. Ṣé bá ṣe torí pé Sisi Quadri èmi kí n drop mic mo lọ lẹ́nu mo bí sí. Ṣùgbọ́n mo rántí pé mi náà kú ìmẹ́ni tí ó sẹ́yìn mi. Ìdámọ̀ tún lè dùn látàlámọ̀ mọ́ ní lọ́dí àkọ́jà kàmí bàtí ní omi ká. Wàhí dámọ̀ tẹ̀mú tí látàlámọ̀ lọ́dí àdìkàlákà ìlànà kọ́kùnríkà. As-salatu ala an-nabiyyil karim. Sallallahu alaihi wa sallam. Ẹ̀yọ̀ fún àlẹ́ Muhammad. Sallallahu alaihi wa sallam. Ẹni tí ò ní kú lójijì kó náwó báyìí. Ẹjẹ́ arọ́wọ́ wọn, ẹni tí ò náwó òun ti sọ tí ó ń ṣẹlẹ̀ fún. Ẹni tí ò ní kú kú òjijì kó náwó báyìí. Sọ pé sallallahu alaihi wa sallam. Ṣèlérí fọ́lọ̀ kó dákẹ́ nísìn kó tó káwé ẹ̀ lẹ̀. Náwó báyìí pé ìní kú kú òjijì. Ìní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ó yá a ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Èwo lọ́jọ́ tiẹ̀? Ìjàmbá tó lẹ́dùn látàlámọ̀ lẹ́dí àkọ́jà kàmí Wọ́n lè bàtí sọ ní àlọ́ yìí omi ṣe ká. pé ò ní kú kú òjijì. Sódà kéèyàn ti mọ̀ pé òun ó kú tẹ́lẹ̀ ni. Iyì ikú ni kó jójijì. Tí kú ò bá máa jójijì, ikú kíkú ò ní níyì mọ́. Mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé lápapọ̀. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ẹ kú ìfẹ́ ọmọ ìyá yín. Ẹ kú ìdúró ti ọmọ ìyá yín. Ẹ kú òyìyà. Ẹ kú ara fẹ́ra kù. Mo wá kí yín pé iná kú balẹ̀ mọ́. Nítorí pé àwa mẹ́fà là ń gbáyé. Èmi, ìwọ, àwa, ẹ̀yin, àwọn, òun, ẹgbọ́kú jáde ní ó kàn yẹn gbọ́mọ jáde gbogbo wa. La ilaha illallah. Kò sí mẹ́ni yóò kàn yẹn ó ń bẹ fún wa. Sisi Quadri rán mi sí gbogbo ẹni ó wà ní gbogbo yìí àti gbogbo ẹni ó láǹfààní àti máa gbọ́ wa. Sisi Quadri ní kí n máa sọ fún yín pé èé ṣe ọmọ ènìyàn. Yàmúrù àkọ́rì bí jàmbá ti kábúrí. Ajabẹ̀rẹ̀ Quadri ní yàmúrù àkọ́rì bí jàmbá ti kọ́bùrí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ẹbí mi, ẹ̀yin ọmọ mi, ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, tá a jọ ń ṣayé pọ̀, tá a jọ ń lo ìlú pọ̀, tá a jọ ń lo ògo pọ̀. Tẹ̀múrúnà aláàkọ̀bùrí wàlámùtù sálìmù aláyà. Ẹ̀dẹ̀ tí dẹni tí ń kọjá lára sàárè mi tẹ́ẹ̀dẹ̀ lè kí mi mọ́. Tàánà àkọ́rí bí lábúyàrí fún ní. Ẹgbẹ́ tí Sisi Quadri kú lónìí, ẹlòmíì wà tí wọ́n pé ìdọ̀bálẹ̀ mi máa kí Sisi Quadri. Ẹlòmíì ó pa ò báyìí ni, ẹlòmíì ó kúnlẹ̀ báyìí ni, ẹlòmíì ó kí nàró ni o. Àtọ́nínàró, àtọ́níkúnlẹ̀, àtọ́ndọ̀bálẹ̀, ta ló kí Sisi Quadri láti jẹjọ lónìí? Yàmúrù àkọ́rí bí jàmbá ti kábúrí. Sisi ní èé ṣe gbogbo ìdẹ̀ ń kọjá lọ lára sàárè mi. Ẹ̀dẹ̀ ń wò mí níbi tẹ́ ẹ tì mí mọ́, níbi ẹ̀dẹ́ mi mọ́. Mo ti kọ́kọ́ wà nínú ìfúnpinpin kan kí n tó wáyé. Ìfúnpinpin àkọ́kọ́ onínú ìyá. Nígbà tá a bá tún kú, á tún lọ bọ́ọ̀nù ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì. Ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì nílé tí wọ́n bẹ̀rẹ̀ lóòjọ́, wọ́n tó lóòjọ́, wọ́n á kàn lóòjọ́, wọ́n á fa omi sí lóòjọ́, wọ́n á fa iná sí lóòjọ́, onílé ó sunlé ẹ̀ lóòjọ́. Yàmúrù àkọ́rí bí jàmbá ti kábúrí. Gbogbo ayé Sisi Quadri ní sẹ́mínà mo wá lẹ́nu tí gbogbo ayé ń kọjá lára rẹ̀
tí wọ́n ti ẹ̀ lè kí mi mọ́ káànà àkọ́rì bíi lámúyá fún ní. àfi bí ìgbà tẹ́ ẹ̀ mọ̀ mi mọ́ ṣé ẹ gbàgbé mi lámúyárì fún ní. ẹ ń lọ dá mi nù ẹ dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀ lámúyárì fún ní. ẹ ń lọ ra kanta ẹ dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀ lámúyárì fún ní. ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni bá mọ̀ mi mọ́ lámúyárì fún ní. tẹ̀síwájú àfa sọ̀wílì mi fàárì yẹ kí tẹ̀sí mú ọ̀nàmọ́lì. sàwúlì mi rọ́ọ̀sì yakudasi mu nàmàlì Sisi Quadri ní gbogbo ẹni tí nǹkan mi á sọ́wọ́ ẹ̀ ẹni tó mọ̀ pé nìkan kò mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́ ó ti gbẹ́sẹ̀ lé sí. sọ̀wílì mi rọ́ọ̀sì. ó ní mo fi kí ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé YouTube account Sisi Quadri is in my charge and I'm ready to drop it for whosoever want to have it back. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá owó ni bóyá aṣọ ni bóyá dúkìá kan ni bóyá nǹkan kan ni lọ́dọ̀ pàwọ́ àti Sisi Quadri pọ̀ ó ti rò pé ó jẹ́ mọ́lẹ̀ ó jẹ́ gbé ó ti rò pé ó pa mọ́lẹ̀ ó pa gbé kò sí wàhálà àáfàá lè ṣe òkú sí ọlọ́run ò ní sí gbà. sọ̀wílì mi rọ́ọ̀sì yẹ kí tẹ̀sí mú ọ̀nàmọ́lì. ní gbogbo ẹbí mi ará mi ọ̀rẹ́ mi ẹ̀yin èèyàn mi ẹ wá ń wo dúkìá mi pé ilé yìí yàrá mélòó lèmi ó mú un bẹ yóò ti máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́kàn ẹlòmíì. yẹ kí tẹ̀sí mú ọ̀nàmọ́lì. wípé àbí kí n fẹ́yàwó Sisi Quadri ni kí n fi ṣe láàánú. yẹ kí tẹ̀sí mú ọ̀nàmọ́lì. àbí kí n káwọn ọmọ Sisi Quadri sọ́dọ̀ ní kí n ṣàánú fún ẹ wá ń pín ọmọ mi ẹ ń pín owó mi ẹ ń pín aṣọ mi ẹ ń pín dúkìá mi ẹ ń pín tó jẹ́ tèmi ní tí mo fàágùn mi rà ní tí mo fi wàhálà mi rà ní tí mo fi yànjú mi rà ó lẹ́ mọ̀ ń pín mọ́ra yín lọ́wọ́ Sisi Quadri ní èéṣe ẹ̀yin èèyàn ẹ ti gbàgbé mi. wà á máa yà á lùnà àdàdúdú ní. mo kí alájùwà mutahir mustad ẹ káàbọ̀ àpòyà wà á máa yà á lùnà àdàdúdú yìí ní. gbogbo yín pátá àwárí nínú yín ẹni tí ó sọ yín pé ẹ dákun ẹ ti ẹ̀ wo gbèsè tó jẹ́ pọ̀ ẹ jẹ́ á bá san díẹ̀ mbẹ̀ nítorí lójúṣe pọ̀ ẹ jẹ́ á bá ṣe díẹ̀ mbẹ̀ òbí ń bẹ ẹ jẹ́ á bá tọ́jú òbí ẹ̀ aya ń bẹ ẹ jẹ́ á bá tọ́jú aya ọmọ ń bẹ ẹ jẹ́ á bá tọ́jú ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àwọn Sisi Quadri àtẹ̀yìn ọmọ gbogbo ìlérí ni wọ́n máa sọ fún yín lónìí gbogbo ọ̀rọ̀ la yóò máa fẹnu sọ fún yín wọ́n sọ fún yín pé kódà àwọn ò di sánmà àwọn ò di lẹ́lẹ̀ ní tí wọ́n fẹ́ dà náà wọ́n dà lójú àgbo wọn. tẹ́ ẹ bá gbára léèyàn ẹ máa wá disappointed èyí tó lè dáa jù ní kẹ́ ẹ gbára lé ọlọ́run tó ní Sisi Quadri tó dá Sisi Quadri tó ṣe Sisi Quadri bó ti wà tó pa Sisi Quadri lásìkò tẹ́ ẹ̀ lérò. wàkọ́dé ọkà fún sí àmọ̀mọ́ wàásù. kálukú ọmọ ẹgbà ìpín rẹ̀ Sisi Quadri ní kálukú wa ń gbà pín rẹ̀ pé bóyá kémi mele fàyà lè láàyè. ó mà ṣe o àṣìrò òmùmánà sùn ni ẹ ṣe tètè gbàgbé mi báyìí sẹ́mi náà lẹ gbàgbé báyìí ọ̀rẹ́ mi ti ń wẹ́ lómi tí ó bá sọ̀rẹ́ báyìí ọmọ mi ti ń wo ẹlòmíì pé ta ni ó tún máa jẹ́ bàbá fún mi aya náà ti máa rò pé àṣà wa ní ṣe kinní àti kinní mọ́ báyìí ni aṣọ́ra òun máa nà sùn ni ẹ ṣe gbàgbé mi báyìí sẹ́ẹ̀rí bá ti gbàgbé Sisi Quadri èyí tá a wá ní ìtorí pé ń gbóná lọ́wọ́ ni o ẹ̀yin òde ìjọ ọdún méjì ẹjọ́ di ọdún mẹ́ta ẹ má ẹ̀sìpẹ́tì pẹ́ẹ́rì èrò báyìí o èrò gàrà níbi òkú bá ti jẹ́ ọ̀fọ́ ọ̀rọ̀ níjọ́ tí òkú bá kú tán gbogbo tó kù sílẹ̀ ó jẹ́ ń tó dùn ní o ó jẹ́ ń tó korò ní o wọ́n da yín dá ara yín torí àwọn náà ní ayé tọ̀dọ̀ wọn. mo kí gbogbo ẹ̀yin lórí orí ìtàgé tá a wà ń bí a rí nínú yín ẹlòmíràn sọ pé location wà lọ́rùn òun ò lè wá àwọn òní ẹmọ́jà fi iṣẹ́ ilé àti mo ti gbowó iṣẹ́ yìí ó kàn máa di gbèsè sí mi lọ́rùn kò sí wàhálà Quadri ti gbé gbèsè lọ́rùn. fọyálì láyé àfihàn máa sún ní. èyí tí mo fẹ́ ṣe ní wàásù fún wa ni wípé ẹ jẹ́ káwa náà wo iye èèyàn tí wọ́n ń sọ pé àwọn dé èèyàn látara àdé èèyàn Sisi Quadri ó tí ì soríire níjọ́ tí oríire rẹ̀ ò bá ti sọ ọ̀pọ̀ ìdádó lóríire. alájùwà kábíyèsí kọ̀ǹpọ́nì ìjòkó yìí ọmọlúwàbí tó plum ìyá wa Rose Odika àwọn tí a tó jọ́ ọmọ fún bàbá mi oníwàásí àgbáyé ṣe fún ìdí ní ajá nígbà náà. Adamallahu hayatahu. àwọn ní ìjòkó yìí
gbogbo wa ní lọ báyìí tí kálukú ń ṣàìn lọ́wọ́ ẹ wọlé ayé pé wò yín ẹ bá tún máa jáde ní ìsìn wọ́n tún máa pé wò yín lọ ayé a máa wò yàn gan o ẹni tí wọ́n ń wò ní kójú orí ò pé o wọ́n ti wo kọ́dírì ló pè yàn lábáyé o kọ́dírì ò sí nínú ìrànbọ́ o kí lẹ́yìn ló ṣe níjọ́ táyé ń wò yín lọ́wọ́ tó fi jẹ́ pé ìjọ́ tí ìran yín ò bá sí níta mọ́ ẹ tún máa ṣẹ́kù níta kìí ṣe ikú nìkan ní máa ń lé ní kú níta o mo bá ṣiṣẹ́ kọ́dírì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah لأن الموت في دولة وعز خير من البقاء في ذلة وعز. kéèyàn kú níjọ́ tí ayé ọmọ sọ pé ẹni rẹ̀ lọ ògo ń lọ aṣọ wa ń lọ ìdùnnú wa ń lọ iyì wa ń lọ ẹ sọ fún ọmọlúwàbí wípé kó fi stéèjì sílẹ̀ nígbà táyé bá ń pàtẹ́wọ́ lọ́wọ́. nítorí pé tó o bá fi lè bá ayé rẹ débi pé wọn àpàtẹ́wọ́ ọmọ tó bá fi stéèjì ilẹ̀ ni kò ní kí ẹ. la ilaha illallah. kí ẹ̀dá ó kú níjọ́ tí iyì ń bẹ lára rẹ̀ tí ń sáná lọ́wọ́ tó ń taná lọ́wọ́ tó ń gòkè lọ́wọ́ tó ń déèyàn lọ́wọ́ òwúlẹ̀ sẹ́ni tí ó kú tẹ́lẹ̀ táyé ò ní rí kinní kan sọ wọ́n yẹn à ó lè tẹ̀sẹ̀ gba físà Amẹ́ríkà ni o ìgbà tó kú rẹ̀ tẹ̀sẹ̀ wá dókè ló tẹ̀sẹ̀ wá kú yìí ìgbà tí kinní kan rẹ̀ ìyá mi abẹ ní agbárí ń dòkó yìí ẹ̀mí yóò kún màmá dáadáa ẹni máa padà sí aburú àti gbogbo àwọn èèyàn bíi yín Ọlọ́run ò ní gbà wọn aṣọ ara yín sọnù mọ́ ẹ̀yin náà ó sì pẹ́ nínú dáwọ́lá yín. kí ènìyàn kú lásìkò tí níyì ti ń lẹ́yẹ ó dáa ju kéèyàn ti ṣẹ̀sín kó ti dẹni àbùkù ká ti máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ti ẹ̀ gbọ́ ṣé lápájá ń bẹ láyé sá tó bá kú nígbà náà ikú rẹ̀ ò níyì kí ló mú BBC débi ṣé ẹ lérò pé torí Ọlọ́run ni èrè kún tó kúrò kí ló mú Aláròyé débi ẹ lérò pé torí Ọlọ́run ni ẹ mọ iye èèyàn tó ti kú ní Ìbàdàn tó ti kú ní Èkó tó ti kú ní Ògùn tí wọ́n yá bí òkú wọn ó ti jẹ́ pé bí òkú ti bí wọ́n mọ̀. torí pé ntọ́kú tóbi ni ntọ́kú kilẹ̀ ni ntọ́kú halẹ̀ ni ntọ́kú dunlẹ̀ ni ntọ́kú junlẹ̀ ó jinlẹ̀ ni ìwọ náà bó o ló ti dunlẹ̀ bó o ló ti nílẹ̀ bó o ló ti rinlẹ̀ bó o ló ti nílẹ̀ kó o tó wọlẹ̀. bó o ló ti dunlẹ̀. torí pé kò sí iyèméjì ń bẹ mọ́láwó yẹ kó ti fi sẹ́yìntì máa tàbí gbẹ́rì yìí. ó níbo ni wọ́n fi pa Ọlọ́run yọ mí ìbọn Yorùbá mi kò sí wàhálà òun lọ́ra alẹ̀ tẹjọ́ tí wọ́n fi pa ìwọ náà dáhùn lára rẹ̀. wọ́n lẹ́ni tó bá gbọ́ ìró ògbọ́n kẹ̀wù òun kọ́ ní ìbọn pa ni ẹni ìbá pa kì í gbọ́ mọ́. wọ́n lásìdẹ́ǹtì ṣẹlẹ̀ ìwọ nìkan lórí kó yọ kì í ṣe kórìí rẹ ló dáa ju gbogbo wọn lọ àsìkò rẹ ni ò tó o ìjọ kan náà ń bọ̀ ní tí òtún ásídẹ́ǹtì yóò rí ní ó ṣẹlẹ̀ ìwọ nìkan ló kú láàrin wọn. báwo làwọn náà ti ń palẹ̀ mọ́ kú sí. olókìkí olórúkọ olówó ọlọ́lá ọlọ́rọ̀ bóòlù ti ní ládùúgbò yín. Sisi Quadri ló ń pa lóòótọ́ tí ò bá ní àṣesílẹ̀ ìwà rẹ̀ àwọn èèyàn kọ òkú ẹ̀ sílẹ̀ ni. tẹ̀síwájú. ta ló ráyè mọ́nú ayé lónìí. ìtòfi mú àwọn tí wọ́n wọ́n wọ̀nyí ẹlòmíì ti ní location ọdún méjì lọ́wọ́ nínú wọn ọdún kan tẹ́wọ́ yóò máa tibì kan bọ́ síbì kan tibì kan bọ́ síbì kan tibì kan tó náà fi bọ́ sẹ́nu òkú tí ó pa. ìtòfi mú gbogbo wa yìí di nǹkan lẹ̀ ẹ jẹ́ kó lọ yé gbogbo wa o òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi rọrùn àdùn ayé máa tán bóyá kò gbọ́ mi ṣe ń tún ọlọ́lá òní olóko star ìwọ tí wọ́n ń pé o ìwọ tó tún mọ̀ wo ra rẹ lókè ààrẹ ó láwa star òpònú ènìyàn ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ kẹ́ni tó star mọ̀ ìpera rẹ̀ ní star ó ní star kalẹ̀ báwọn. wọn kì í yẹra wọn bàbá fẹ́ ní nǹkan ní kalẹ̀ ẹ lọ sọ gbogbo ẹni ó bá yẹra rẹ̀ láàárọ̀ àti lálẹ́ ò nira fún wọn. bọ́mi òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi rọrùn àdùn ayé máa tán àdìríbù mọ́sálà lèmọ̀ yẹ́sì máa mi ń pọ́n ẹ jẹ́ kí n fààyè ẹ̀jẹ̀ ń fààyè ṣe wá sí i fẹ́ni bá fẹ́ kó lè gbọ́ kí ni fàárí ẹ náà sórúkọ táráyé sọ ẹ́ ló fi ń sọ pé sọmọ tí ń jẹ́ ayé asán asán láyé òfò láyé ayé lòfò ìdààmú nítorí òfò òbírí nílé ayé dandan ó ń láti yí báyé fún ẹ ní owó ayé ní owó yẹn tán
báyé fún ẹ ní ilé ayé ní òbí ilé yẹn wó báyé bá fún ẹ lókìkí wọn aṣọ òkìkí ẹ nílò fún. àwọn kan ti ní òkìkí rì wọ́n lo ilé ayé bí kò jẹ́ pé ẹlòmíì ò ní tó bẹ́ẹ̀ lò mọ́nú ayé mi. Sisi Quadri yìí ṣe bí obìnrin ó dẹ̀ ju ọkùnrin lọ. La ilaha illallah. ìtàlùfọ́ onítìrà wí ni pé àdásà mí náà ní síwájú mà ní takasa mí náà ní síwájú òṣùwàtà wò fọ takasa Abdul Qadir mí náà ní síwájú òṣùwàtà wò wà fáàkùn rìjà fáàkùn Abdul Qadir rìjà là. Alhamdulillah. ahọ́n dẹ̀ sọ Sisi Quadri di ògo ẹnu dẹ̀ sọ Sisi Quadri di èèyàn ẹnu ọ̀hún ló mọ̀ sọ ìwọ kan lórí burúkú mẹ́yẹn ẹnu ọ̀hún ló mọ̀ sá ìwọ tì mọ́lẹ̀ àṣeyàn lè bẹ́ẹ̀ kú kó déèyàn léèbú táwọn òwò fẹ́ ni ó bá lè bú yàn ẹni tí ò ní déèyàn láyé ni máa bú yàn àṣẹ òun èébú rẹ lò ló fi déèyàn táwọn lè bú yàn lónìí bí Sisi Quadri yóò jọ ni èékọ́ rà sí kò lè dàbí ètò bá wa ètò bá wa ló lọ. La ilaha illallah. ètò rà sí kò lè dàbí ètò bá wa o ètò bá wa ló ti lọ yẹn. irú àwọn èèyàn báyìí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń dìde nínú ayé o. àfọ àbẹ́wàjì nígbà tí ájì bẹ́wàjì pè mí pé mo fẹ́ ká ẹ wá bá wa ṣe wá sí nínú rẹ̀ ìjọ yìí mà lágbára ṣùgbọ́n nítorí pé n tó kú yìí ntáyé ń wò táyé ń gbọ́ ntáyé ẹbí ń gbé gẹ̀gẹ̀ ni. mo rí bírọ́dà yìí gbà wọ́n ṣe interview wọ́n ní ìtàn bá láwọn ó gbà lè fún wọn kódà bá láwọn ó gba 30 million àní gbowó jọ pẹ̀lú gbogbo owó ṣe rí Sisi Quadri là padà lé sí. ṣèbó lẹjọ́ kò lẹ dákẹ́ fẹ́ ẹ̀gbọ́n yín lọ lẹ́gbọ́n mi ọ̀rẹ́ yín lọ ìfẹ́ yín lọ ọmọ ìyá yín lọ asọnù ó ti bọ́. ibi àsìgbà ayé yìí dé wọ́n ti gbé star bàbá sórí ọmọ bọ́ọ̀mù náà ò bá ti ṣiṣẹ́ tiẹ̀ wọ́n lè gbé star ẹ̀gbọ́n má burú. báwọn bá láàkó oníkòókù kò fáyé ayé òní gbàgbàkúgbà ogo kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú àṣírù yín nù ogo lẹ́yìn náà o ṣùgbọ́n níbi káyọ̀ lọ́ọ̀kan káyọ̀ orí pé lágbájá ló dé yìí àfẹni tí ó bá sọ wípé kíní kò ṣe é dáa ló kù ẹni tí ó bá dẹ̀ lórí ìgbónú Sisi Quadri ò dáa wà láyé àkàbà ni ó kù. Sisi Quadri wá ayé ó ṣe àmì wọ́n di àmì wọ́n lo ipò gbogbo tí a máa ní láyé ni Sisi Quadri ní ṣé kí n tún wí. gbogbo tẹ̀yà máa ní láyé ní Sisi Quadri ní. sábàlẹ̀ yẹn kú 100 years kí ni ó ní jọmọ lọ. sábàlẹ̀ yẹn kú 200 years kí ló fẹ́ ní jùlé lọ. mo dúpẹ́ pé Sisi Quadri yìí ṣe òkú orí àtàn. Alhamdulillah. kí a máa jẹ́ wá sí gbogbo ẹni tí ń ta lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ má fi gbogbo owó jẹ yẹn o tọ́jú owó òjé èèyàn ọ̀la ń bèrè tó fò ní ìrẹsẹ ayé òbí ọ pé ìgbà tí ń dùn fún ọ ìgbà tí ń dà fún ọ ìgbà tí ń yí ọ kí ló fi dè mọ́lẹ̀ lo àkókò rẹ judiciously lo ìgbà rẹ ní ọ̀nà tí ó gbà wúlò fún ẹbí àtàrà rẹ ṣe bó lẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ìyá gbogbo wọn jòkó nítorí pé òun ìyá ìyàwó àtọmọ ìyá wọn ẹlòmíì ó kú nínú star tó pera rẹ̀ ní star kò dá lọ́wọ́ ẹbí kò dá lọ́wọ́ ara àwẹ̀ nípò ìwọ̀n àrọ́wọ́ rẹ̀ ń tunu wọn àrọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tó ní rí ń tunu àwẹ̀ ó ní iṣẹ́ iná ni torí ọmọ rẹ̀ nìkan ló lérò pé ó fẹ́ fi ṣiṣẹ́ àbí ó nítorí àwọn ọmọ mi àwọn bùkátà kan wà jẹ́ pé apá ọmọ kì í ká ẹni tá a bá sọ dèèyàn ni ó bá ní gbé bóòlù àwọn náà ti fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o ẹsẹ̀ méjì ní takú o gbogbo wa tá a ti lọ́wọ́ kan nínú òkú ẹjẹ́ wá ọwọ́ kan fà sókè tájọ pàtẹ́wọ́ ẹni tó jẹ́ èèyàn lẹni tó sọ èèyàn di èèyàn Sisi Quadri wáyé wọ́n sàmì wọ́n sọ èèyàn di èèyàn Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ bá wa ṣàlékún kí a ti gẹ wọn bisimilayi mẹ́ta kúrú wà lọ́wọ́ mẹ́ta. bisimilayi rahmanirrahim wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilayi rahmanirrahim wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilayi rahmanirrahim wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àmín. èyí tí ó balance gbogbo ọ̀rọ̀ mi yóò mọ lọ sọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó fún Sisi Quadri ìmọ̀ bóyá wà ní òkú yìí tó bá pẹ́ wà ní òkú yìí níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ gbà fún Ọlọ́run lábàtán ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ síwájú Ọlọ́run
gbogbo nǹkan láyé ni wọ́n kọ títán sí lẹ́yìn orúkọ Ọlọ́run nìkan ni títán ò ní dé bá níjọ́ tẹ́ ẹjọ́ tó ẹ̀ mọ̀ pé báyìí ni ó ti rí níjọ́ tẹ́ ẹjọ́ ń sọ walaqad allimna al-mustaqdimina minkum walaqad allimna al-mustaakhirin.